Africa Content TV. èyí tí ọmọ jà kò lè wá sí wa tí mo fẹ́ fi bá gbogbo ayé sọ̀rọ̀ òun náà ni ìyá the mother uwa kenan bàbá wa pè lágbèjálẹ̀ rẹ̀ a máa pè ìyá lára ọmọ ìyá lára ọmọ tí ọmọ jà kò lè wá sí ìyá lára ọmọ ọ̀rọ̀ ya àti bàbá lọ́lọ́run máa fi sì kẹta ọ̀rọ̀ nínú ẹ̀sìn ní fi sì kẹta ọ̀rọ̀ lolúwa mi fi sì kẹta ọ̀rọ̀ nínú ẹ̀sìn Allahu Akbar lolúwa mi fi sì kẹta ọ̀rọ̀ nínú ẹ̀sìn ọ̀rọ̀ ya àti bàbá ni bàbá ni wa'budullaha bí ọba kejì sìn lọ́hùn là kọ́kọ́ la tushriku bihi shay'an má pa nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́hun ó ní kejì bí ọba wẹ́lẹ̀ kẹta wa bil walidayni ihsana àníyá àti bàbá ṣe dáadáa sí wọn àwọn méjèèjì ló ní à ṣe dáadáa sí àmọ́ tẹnìkan ju tẹnìkan lọ akramakumul karim tìyá ju ti bàbá lọ pẹ̀lú àwọn àdìtọ́pọ̀ bẹ́ẹ̀ ni bàbá ní lọ́mọ àmọ́ bàbá ọ̀sàdédé lọ́mọ bàbá rà ní bàbá ọ̀sàdédé lọ́mọ bàbá rà ní àfa yìí bọ́ba àdìjọ́ tàbá so yìí bàbá ní tọ̀ rálíà ọ̀yàkúnlẹ̀ Suwaibu wọn náà dùn wàá mú sàdáàkì rẹ lọ́wọ́ báyìí gbé fún rálíà ó àfa yìí lárúyà náà kúnlẹ̀ ọgbowó ńjọ́ náà ọgbà owó tó bò háyà ọjà kìlọ̀ ta wọ́n tún wọn bí ọpẹ́ rálíà káwò sọ pé sọtí ọlọ́run sódùn mọ́ olódùmọ́ kìlọ̀ ta ńjọ́ náà la ilaha illallah ó ti gbowó ọjà kalẹ̀ ọjà tó wá fẹ́ tàfọ́kọ̀ ọ̀rẹ́ lọ́mọ tó bá bí gbogbo ń tọ́ bá bí lọ́mọ pátá à ń rà lọ́wọ́ lọ́wọ́ àwọn obìnrin. àfa yìí ìyá lọ́mọ bàbá rà ní lọ́mọ fi di tíà. alámọ̀jà ayé sùn láàrin ara wa tí o bí bá fi lè kọ́ pé ń wọ̀ fọ́kọ̀ mi wọ́n ń fẹ́ ọmọ àfa yìí ọwọ́ fẹ́ kọ́ ọmọ ilé wọn kì í kọ́ ọmọ kalẹ̀ torí pé o ti gbowó eléyìí. bẹ́ẹ̀ni wọn bá sàpínlẹ̀ wọn fi wí báyìí kẹrù ẹ. àfa yìí ìyá lára ọmọ bó tilẹ̀ wá jẹ́ kí bàbá lọ́mọ tó tíya ti ta fún bàbá wọn síbẹ̀síbẹ̀ alibarika ọmọ sí lára bàbá. kò sí lára bàbá. alibarika ọmọ kò sí lára bàbá. ara ìyálà alibarika ọmọ wà pẹ̀lú àwọn àdìtọ́pọ̀. ó afa yìí pẹ̀lú àwọn àdìtọ́pọ̀ asájọdá Muhammad sallallahu alayhi wa sallam asájọdá Muhammad sallallahu alayhi wa sallam nínú àlùlù ọ̀rọ̀ ànábì wọn ni ẹnìkan wọn bó ń ṣe Ọlọ́run sallallahu alayhi ó ní wà ànábì inú ìyá àti bàbá ta ni kí n ṣe dáadáa sí jù ànábì ní òmùká ìyá rẹ̀ ó tún wá ń jọ́ kejì ànínú ìyá àti bàbá ta ni kí n ṣe dáadáa sí jù ànábì tún ní òmùká ìyá rẹ̀ tún ní ó tún nínú ìyá àti bàbá ń jọ́ kẹta ni ó tún wá ta ni kí n ṣe dáadáa sí ànábì tún ní òmùká ó wá di ọjọ́ kẹrin ànábì ní summa àbúkà lẹ́yìn náà ló tó kan bàbá lẹ́yìn mẹ́ta tìyá ọmọ tó fẹ́ fún bàbá àtìyá rẹ̀ ní 60,000 ó fẹ́ fún ìyá àti bàbá ní 60,000 yóò pèsè mẹ́rin ni ó pèsè àfa yìí ìdá kan bẹ̀ ló fún bàbá kò gbé àfa yìí kò gbé nítorí kíni àwọn àdìtọ́pọ̀ mẹ́rin Al-Qur'ani kàkẹ́ ànábì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim ìyá lára ọmọ bismillahir rahmanir rahim ìyá lára ọmọ wa bihi nasta'inu rabbi zidni ilma. Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa wassayna al-insana biwalidayhi wa wassayna al-insana biwalidayhi ihsana. all right حملت أمه كرها all right ووضعته كرها yes وحمله وفصاله 30 شهرا Ọlọ́run حتى إذا بلغ أشده Allahu Akbar وبلغ 40 sanata Allahu Akbar قال ربي أوزعني ani ashukura أن أشكر نعمتك التي ani amuta alayya bẹ́ẹ̀ni وعلى
dáadáa. all right. wà á ní àmẹ́lẹ̀ sọ́ọ̀lá àǹtẹ̀rìndọ́ ọlọ́run o. wá sílẹ̀ ilé fi duriyati inni tubutu ilayka wa inni minali muslimin. ọlọ́run sọ fún adébí Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n wá sọ iná ìnsánà àṣẹ ní dandan òfin túláàsì àṣẹ lófin ní gbogbo tí bá ti jọ́ mọ́nìyàn lérí. pátápátá. wọ́n wá sọ iná ووصينا الإنسان ó dòfin ó di dandan ọ̀dọ̀ ọ̀ràn yẹn lérí ọmọnìyàn kọ̀ọ̀kan بوالديه إحسانا. pé ọmọnìyàn kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ sí dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì Allahu akbar. dandan ni òfin ni. بوالديه إحسانا. bàbá rẹ̀ dá ṣe dáadáa sí ìyá bàbá rẹ̀ ọ̀dá ṣe dáadáa sí ìyá rẹ̀ dá ṣe dáadáa sí ìyá rẹ̀ ọ̀dá ṣe dáadáa sí. بوالديه إحسانا. ó di dandan la ṣe òfin ni. bàbá rí ọba àmọ́ gbowó tó géètì tó lè fa wálé nítorí ọlọ́dún. àdúrà kẹmẹ tó ti kọjá èwo nínú àdúrà. ọlọ́njẹ́ ara nire bí wa ọlọ́njẹ́ ara nire bí wa àdúrà ni ti kọjá bàbá jangiraba lọ́ba bí ọ ntí ó bí ọ ló bí ọ àfa yìí alibaro bá bí ọ ntí ó bí ọ ló bí ọ gbọ́sẹ̀ ìyá rí ọba àmọ́ kẹ́yìn ọkà sàrà tó lè fa pé ìtẹ̀jẹ́ tó. ọmọ tí ọba bí ọ ntí ó bí ọ ló bí ọ gbogbo ntọ́ba wa bí ọ di dandan kó o sì dáadáa fún wọn. بوالديه إحسانا. ṣùgbọ́n ọlọ́run fẹ́ ṣàlàyé pé tìyá gbọ́dọ̀ kojú tí baba lọ حملته أمه كرها. torí pé ìyá rẹ̀ ó lóyún rẹ̀ ní túláàsì túláàsì ni. كرها. ó àfa yìí ó lóyún rẹ̀ ní túláàsì ووضعته كرها. nígbà tó tó bí ọ náà ó tó bí ọ pẹ̀lú ìnira pẹ̀lú ìnira bàbá. túláàsì ni ó lóyún rẹ̀ ní túláàsì ó tún bí ọ. ó tún bí ọ túláàsì. ووضعته كرها. àwọn gbèsè kẹ́mbẹ́ tó máa jẹ tí ò lè san tán. bí irú àwọn wo. àfa yìí ẹja sọ díẹ̀. níjọ́ tí ìyá rẹ̀ lóyún rẹ̀ ọ̀ka papọ̀ sẹ́yìn rẹ̀ níjọ́ náà bẹ́ẹ̀ni kọ́rọ̀ ọlẹ́kọ̀ọ́ pa. ó fi ọ́ lẹ́kọ̀ọ́ sẹ́yìn rẹ̀ àfa yìí ọ̀sán jọ eléyìí Allahu akbar. tó o máa sẹ̀mí nínú o sọ́kàwé. tún gbẹ́nu ìyá gbogbo ohun tí ìyá ó jẹ kò ní fẹ́ jẹ tó wọ́n jẹ tí ò ní ọ́ la tí ó pa ọ́ la. àfa yìí ọ̀sán jọ eléyìí odi méjì. kàkà nẹ́bì ó tún wá bí ọ ní túláàsì ìnira lè bí ọ ó àfa yìí ọ̀sán jọ eléyìí máa ké bọ̀ máa ké bọ̀ وحمله oyún rẹ̀ níní وفصاله àti fúnfún ni lọ́mú méjèèjì 30 شهرا. ọgbọ̀n oṣù ló jẹ́ 30 months ọgbọ̀n oṣù. ọgbọ̀n oṣù ló jẹ́ àdùkọ́ àlè lówó bẹ́ẹ̀ حتى إذا بلغ أشده. tó ní kí gbogbo ntọ́ bá dà lónìí ìgbà àyà láti mú bẹ́ẹ̀ láti kọ́. afa yìí bí bàbá yẹn bá jà nẹ́bí ọlọ́run alibarika bàbá ò nira ma La ilaha illallah. tìyá yìí náà. kí bàbá rẹ ọjà nẹ́bí ọlọ́run alibarika bàbá yìí ma kò ní ràn mọ́. tìyá ni Ọlọ́run. afa yìí gbogbo ntọ́ wájà tí ntọ́ wà dá inú gbá yàyà la fi sí bẹ́ẹ̀ la kó rọ̀. bẹ́ẹ̀ la kó rọ̀ sí inú gbá yàyà ìwọ̀n wá lóṣù mẹ́fà oṣù mẹ́fà alákọ̀ọ́kọ́ tá a bá bí ọmọ kẹ́ ẹ bá rí ká o ẹ bá rí ká o. yọ ọmọ mu mi lásán tí ọ̀gbọ̀dọ̀ jẹ nǹkan kan mi ọgbọ́dọ̀ mí sí ẹ. oṣù mẹ́fà kò lè mu kọ́ kò lè mu fúdù kò lè ma gbó kò lè mu náàní ọmú nìkan ni sọ ẹ má là. wọ́n ní kí ló dé wọ́n ní torí pé bàbá bí ọmọ tí ọba mu mú kóṣù mẹ́fà àkọ́kọ́ nìkan tó máa fún un lóúnjẹ tó bá dàgbà tó yọ dàbí irun لا إله yóò di إلا kọ́sítọ́mù الله. lọ́sibítù. ọmú àkọ́kọ́ lóṣù mẹ́fà kálàfíà ló lè complete ni Allahu akbar. èyí náà ọ̀sàjọ rẹ̀ ó dé ní. oṣù kẹfẹ́ lẹ́ẹ̀kejì afa yìí bẹ̀rẹ̀ lọ́mọ tí mo ìtìjú Allahu akbar. ọmọ tí ọba mu kọ́kọ́ dùn kàn ní lójútì لا إله إلا الله. afa yìí èyí tó mu tó fi lójútì náà ọ̀sàjọ rẹ̀ ọ̀sán ó di méjì. oṣù kẹfà ẹlẹ́ẹ̀kẹta làáfin ní làákàyè ìbẹ̀rẹ̀ ọmọ tí mu làákàyè tó tó rí Ọlọ́run. afa yìí ọmọ tí ọba rí mu ó lè ma kéwú ó lè ma wí àmọ́ kò ní làákàyè ọ̀tán. kò ní ma bá a ti dá sọ̀rọ̀ sọ̀rọ̀ mọ̀lẹ́bí kò sí. bá ń sọ̀rọ̀ ìlú kò ní ma tí ó dá sí bá ń sọ̀rọ̀ àdúgbò kò ní ma tí ó dá sí bá ń sọ̀rọ̀ Èkó ń sọ̀rọ̀ Kaduna. ọmọ ẹlẹ́ẹ̀kẹfà ọmọ oṣù kẹfà ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ láti mọ àsìkí gbogbo ọmọ tí ọba rí mu kò ní lówó كاي. kò ní rí sè ó ti lè kọ́ ọmọ kéwú tó. láyíláyí ó ti lè kọ́ mọ̀wé tó ó ti lè kọ́ mọ̀ṣẹ́ tó wọ́n mọ̀ rò yá igi iṣẹ́ ni lọ àmọ́ kó ní ṣe wọ́n ní sọ. ọmọ yálà yà ṣe. afa yìí baba. gbogbo ń tá a dà sí lára yàrá ti mú ẹnu pa mú ń tá a dà lára yàrá òun náà ọ̀sán jọ rẹ̀ ọ̀sán jọ ẹ̀. وحمله fúnfún ni lọ́mú وفصاله oyún rẹ̀ nínú àti fúnfún ni lọ́mú ẹ̀ 30 شهرا. ọjọ́ ọgbọ̀n oṣù tí àfihàn rẹ̀ tí fi rí ìnira àkọ́kọ́ inú ìnira táwọn ọmọdé lára ọmọ step 1 حتى إذا بلغ أشده. ìyá wa bí ọtán afa yìí bọ́ọ̀ bá sùn yóò ní sùn bọ́ọ̀ bá jẹ yóò ní jẹ bọ́ọ̀ bá mu yóò ní mu ìyá ti ń sọ fọlọ́n pé ikú jọba yà pọ̀ òun ní kọ́pa àárẹ̀ tí ọba sí ọ òun ni kọ́ yà sí. àárẹ̀ tí ọba sí òun ní kó ṣe òsì tí ọba ta òun ni kọ́ yà لا ká. إله إلا الله. ìyá ti ń bẹ láàrin òru tó yẹ kí wọn bá dìgbà tó bá gbé ìyọnu kalẹ̀ ọ̀nà tíjọ́ tó gbé ìyọnu kalẹ̀ ìyá ó sùn ó jẹ́ yóò sùn ó sì jẹ ó sì bọ́ba fún ọmọ ọ̀pọ̀ ọ̀fẹ́ ó fún ọlọ́mọ ọkọ̀ ó sìn ọ́ la ìyá fúnra wa di olórin
òun fúnra rẹ̀ òun ní ń kọrin òun ní ń gbègbè òun ní ń lùlù òun náà ní ń jó àfàyè ọwọ́ gbé ọpọ̀n ìwọ̀n ń kọrin ó tó kòrókó ó tó kòródò bọ́mọ sọkún ìyálà ń pè ará àdúgbò àṣẹlẹ̀ ó tó ọmọ dákẹ́lá mi tó ró ẹlẹ́ẹ̀kẹ́ dídì kí ló ní í ṣe fún ọ mo gbé ọ mo wẹ̀ ọ ẹ̀yìn lápá mo fẹ́ kún ẹ̀já mi láyà ṣeré oníkọrin onílùlù òun náà ní ń jó. wọ́n fi sọ́ọ̀lù thalathu nashara. ibi wọn ti jí baba tí ó di àgbákò oyin ẹni pọ jẹ́ kí yàrá sùn jọ kan tó kó wàhálà bá ọsànjọ rẹ tó di baba rẹ kalẹ̀ tó di wàhálà àbáyé ńgbà tí yóò rojú tó ẹ mọ tó ṣe wàhálà tó fẹ́ sùn ọwálé alájí bára sídì bára sídì ẹdẹkùn ẹmọ bìnrin ẹdẹkùn ẹdìde abúlé sídì yóò sùn bára sídì kí ni ọkọ sí afa àtọgà bí ìgbà wọn jí ìtọ̀ ọmọ yìí ni ò sùn ọmọ yìí ni ò sùn bára sídì ọmọ yìí ò sùn bára sídì sàánù mi ẹnu pé ìyá nìkan ló di lọ́dọ̀ wàhálà sí ni ọ̀sánjọ́ rẹ̀. wọ́n fi sọ́ọ̀lù thalathu nashara. ìjọ tí ìyá ń jẹgbẹ́ rẹ̀ ọ̀sánjọ́ ẹ̀. thalathu nashara. ìyá tábà ó fẹ́ tábà fọmọ ìdààmú bá ọmọ ọwọ́ oṣù lẹ́ẹ̀kẹ́ tábà ọwọ́ tó lè ta ìgbẹ́ tó wá lè mọ létí ọwọ́ ìyá wa ń bu àmàlà bí ó ti jẹ bí mẹ́rin kó tó wá rí ṣe bí gbé ọmọ ní ọ̀sánjọ́ ẹ̀. thalathu nashara. nígbà tó ń bẹ kékeré tí ìyá rẹ̀ fẹ́ ló fakun fún ọ ọ̀sánjọ́ ẹ̀. thalathu nashara. bàbá rí o bàbá ní ikún fọ́nrán alájà yàrá kẹ bá fasọ eré èyí ni kí n má fakun fún ọ ẹ sọ mi jẹ wúdà ni ọ sọ dọ̀dẹ̀ ni kí n má fakun fún ọ ìyá ó sì gbé nǹkan rí yọ̀fẹ́ ló fakun ni. La ilaha illa thalathu nashara. ọgbọ̀n oṣù bí ẹ ṣe wà ń wàhálà ni. hatta idha balagha ashuddahu. ìyá yìí ọ̀wá jáwọ́ fá tó fi dàgbà. idha balagha ashuddahu. ọlọ nọ́sírì ìyá ni. idha balagha ashuddahu. ọwọ́ primary ìyá ni. idha balagha ashuddahu. àfa ọlọlẹ kéwù ni ìyá ni. idha balagha ashuddahu. ọlọbìṣẹ ìyá ni. idha balagha ashuddahu. ọ̀nkàwé ni ìyá ni. idha balagha ashuddahu. gbogbo wàhálà yìí ìyá wa ń ṣe bá tó fi dàgbà ìyá ṣe wàhálà fà tó fi dàgbà ibi yóò jẹ àyèmọ ìgbà tí ìyá sùn lébi torí kí wọlé bá yó bọba kun tí ọjà yóò gbé fún ọ àfa bọba kun tí ọjà yóò gbé fún ọ bọba kasọ tí ìyá ọba wọ kàkà kí ọba fi ní wọsọ ìyá rẹ ọkọ kó ọmọ wẹ kísà afa yìí. idha balagha ashuddahu. bẹ́ẹ̀ni o mú kinní kan lè gbà bò ní ìyá ni ó ṣe wàhálà. idha balagha ashuddahu. ọwọ́ adàgbà fa títí ọ̀dàgbà títí. arba'ina sanatan. ọ̀dọ̀mọgójì ọdún ìyá rẹ̀ ó sì ní wàhálà títí o fi dọ̀mọgójì ọdún arba'ina sanatan 40 years. níbo ni ìyá ti jẹ wọn mọ́ njẹ́ ọ̀rẹ́ ni ti ń lọlé ọmọ tó fi ránṣẹ́ bọ̀dá tó yín wọ́n ní lọ́lọ́rí lọ́la ẹ lọ́lù wa lọ́la ẹ dákẹ́ gba 10,000 yìí ẹ bá fún màmá nílé ẹ bọ́ lọ́ọ́ bíbọ̀ ni àwọn ìyá ti ń jẹ wọn mọ́ ẹ bá fún màmá 10,000 àfa yìí wọ́n á gbé fún ìyá tóyìn náà tí o sì àmúdá lọ́wọ́ mi sí yín àmúdá ọmọ yín kan náà ó ní fún yín 10,000 ẹ máa ṣàdúrà fún àmì màmá ìyá ìwà gbowó tán ó wá kọjá sí kàkẹ́ta àwọn orogún rẹ̀ nínú ilé ó wá yọ 5,000 bẹ́ẹ̀ ọmọ yín àmúdá ọwọ́ náà tó yìn wá ni ó ní fún yín 5,000 ọ̀ràn oníkìyọ̀ jẹ́ wọn mọ́ ni o ọ̀ràn ń sẹ́ o ó kéé lò ó kù 5,000 ìyàwó ayọ̀ 2,000 ní 5,000 ọdọọdọ ìmọ̀ mọ́tàlásí salamu aleykum bẹ́ẹ̀ ni alhamdulilayi àwọn náà wọn náà mi sí àti kọ́dà àwọn náà wọn náà mi sí àti àmúdá wọn ni àmúdá ní fún yín 2,000 àdúrà tẹ̀ ẹ̀ máa ṣe ọ̀nà tó yìn wá ni wọ́n àdúrà tẹ̀ ẹ̀ máa ṣe gbogbo gbà ńdọ́dọ̀ oníkìyọ̀ jẹ́ wọn mọ́ ni ọ̀ràn yà ń sẹ́ o ó kù 3,000 ìyàwó ata 3,000 má sọ ọlọ́dọ̀ àwọn afẹ́yìn sábì àwọn elégbòogi mẹtí ìyá ti ń sáré tí ń ra yé fún ọ ìyá rẹ̀ ń ra yé gbé fún ọ oníkọ́jẹ wọn ọmọ ni ìfi ń ra yé gbé fún ọ ni. idha balagha ashuddahu. ìyá yìí wá lọ bẹ̀ bó ti débẹ̀ alájà ẹ̀rẹ́ kan ẹ bá wo ẹ má bínú alájà tó gbogbo nǹkan lórí bá alájà náà mọ ẹ̀rẹ́ kan ẹ bá wo àmúdá ẹ bá yẹ wò àfọwọ́ alù sábẹ́ sí yóò lù sọ́hùn ẹ̀rẹ́ kò ń bọ̀ yẹ wà gẹ́gẹ́ bí àti lè tọ́ ọ̀dọ̀ ẹlẹ́hàá ní lọ ẹlẹ́hàá bó lè lùbọ́ bó lè rẹ́ sí ọlọ́run ti mú wa bọ́bá wa dé nítorí lójú yẹ̀pẹ̀ kọ́ ni yóò tù ẹnu yàrá wọn tí yóò dùn ní yóò gbé jáde alájà ẹ̀sìn dákẹ́ ẹ dákẹ́ sọmọ yìí nkínsí ni lọ́dọ̀ òwúra
kí ni wọ́n wá lọ́dọ̀ rẹ̀. àgbákòrè náà mi wá ẹ ṣàánú mi náà mi wá. ọmọ yìí ni wọ́n pẹ́ wò yìí. alájà lọ wá 3,000 náà ni alájà adé àkọ́tọ́ bá kọ méjì dáadáa ẹ lọ mú wa wọ́n lè wá wa oúnjẹ ọmọ ti tán. ìyá wa kó aṣọ kọ̀mpútì rẹ̀ méjì ó lè ta ìyára díẹ̀ nítorí oníkèyà fi jẹun ọmọ fi ń ra yé gbé fún ọ ni àfa ìyá wa ṣe bẹ́ẹ̀ fa ó fi dàgbà ìdá balaga ashuddahu. ìyá ọ̀fẹ́ kó o kú ń tọ́jú rẹ̀ fa ó fi dàgbà. wa balaga arba'ina sanatan. wá òbí ọba rẹ lónìí wọ́tọ̀ ọba rẹ gómìnà ìwọ́kọ̀ ìyá rẹ ni wọ́n bá rẹ̀ ń kọmíṣánná. wọ́tọ̀ ọba rẹ láàfa ìyá rẹ ni wọ́n bá rẹ̀ ń ṣíàmánu. àfa yìí gbogbo ẹja tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kásẹ̀ wọ̀. gbogbo àfa àtọ́nà mi ta fún náà tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ Kó ṣe wọ̀. ìwọ́kọ̀ mẹ́mẹ́ ìyá rẹ ni máa rẹ ni. ìwọ kò ṣe ẹni olùtọ́ yọ ìyá rẹ ni ìyá ọ̀hún tó wá ṣe wàhálà wá bí rẹ̀ léèrè ìyá ní jẹ́jú àbí ìyàwó rẹ̀ àbáwọn ọmọ rẹ̀ àbáwọn ọmọ àbálẹ̀. káyé ọsọ tó ní káyé tìyàwó rẹ̀ kátàwọn ọmọ rẹ̀ wá káyé tìyá tó ṣe wàhálà mélòó tiẹ̀ li ummika haqqun. mélòó tìyá rẹ̀ tọ́ra li ummika haqqun. jẹ̀bẹ̀ tó yẹ ẹlòmíì ò tí ì nídìí sí. àfa yìí mélòó tìyá rẹ̀ tọ́ra mélòó tiẹ̀ law alimuta kathiratun. ta ló sì yẹ kó jẹ́jú ta ní jẹ́jú ebi ìyá ló law ṣiṣẹ́. alimuta kathiratun. gbogbo tó ọba ní màlá ìyá lẹ́tọ̀ nígbà alámọ̀rí rẹ̀ li ummika haqqun. ìyá ní ẹ̀tọ́ tí ó gbà lọ́dọ̀ rẹ̀ li ummika haqqun. ìyá ní àfa ó ní oníwọ̀ tó gbọ́dọ̀ ó ní ìwọ̀ tó gbọ́dọ̀ fún ìyá rẹ̀ law alimuta kathiratun. bọ́ ọba máa kéjú mi títí lọ tó ọba fún ìyá lẹ́tọ̀ ní àgbà kò sí ọ law alimuta kathiratun. inú àkọ́kọ́ tí ìyá ní kọ́ tẹríba fún ìyá rẹ̀ law alimuta kathiratun. inú àkọ́kọ́ inú ẹ̀kejì tí ìyá ní kò dùn ìyá rẹ̀ nù law alimuta kathiratun. ẹlẹ́ẹ̀kẹta wọ̀ bó tilẹ̀ kó o tó láyé ríra rẹ̀ bí ọmọ lọ́dọ̀ má ríra rẹ̀ kó jù ìyá lọ law má jù ìyá rẹ̀ lọ kathiratun. má jù ìyá rẹ̀ lọ má kó jù ìyá rẹ̀ lọ. law alimuta kathiratun. inú wọ̀ tí ìyá ní àfa yìí ìyá láṣẹ lórí rẹ̀ law alimuta kathiratun. bí ìyá bá ní ọ̀ká yìí ọ̀gọ̀rọ̀ mọ́ ká yìí law alimuta kathiratun. bí ìyá bá ní jùlẹ̀ ọ̀gọ̀rọ̀ mọ́ jùlẹ̀. law alimuta kathiratun. akaziruka kathiruka ya azalade yesiru masha. kathiruka ya adaladayhi yasiru. afa yìí akramakumullah. afa wa ọ̀nà àwọn sábẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam. arákùnrin kan tó ń pè ní Anas Anas. ọmọ Malik òun lọ sọ̀rọ̀ yìí oníkànnà fi Bani Israila ṣáàbùn ọ̀dọ́mọkùnrin kan bẹ́ẹ̀ láàrin Bani Israila àfáàní ọmọ kéwú ọwọ́ ahátà òrí tà sí rí La ilaha illallah. òfin ká wà fún ọlọ́ọ̀ tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja ṣe wọ̀. ẹja lọ tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ n ti ń dún lára wa ìyá ni ìyá ni. la ilaha illallah. gbogbo àlùbáríkà kàlùkù bá lórí ìyá ẹ̀ ló ṣe wàhálà ìyá rẹ̀ ẹ̀ ló ṣe wàhálẹ̀. o ìyá ni. afa yìí Baba. arákùnrin tá à ń wí ọ̀dọ́ ni tá ń bọ̀rọ̀ rẹ̀ bọ̀. ìzá kọ̀ọ̀rọ̀ta tawrayta tí ń bá ń ka tawrayta báyìí kharaja rijalu wan nisa'u li husni sawtihi àtọkùnrin àtobìnrin kálukú ọ̀rọ̀ ta ni bí ohun tó ní. níbi ohun rẹ̀ afa yìí ọlọ́run bẹ̀rù mi báyọ̀ bá pété níbi ohun ni bẹ́ẹ̀ni. ọlọ́run bẹ̀rù báyọ̀ bá pété lumi ìmọ̀ ni báyọ̀ bá pété lumi ọ̀rọ̀ ni dírẹ́sì ń tẹ lómi. báyọ̀ bá pété lumi dírẹ́sì ni báyọ̀ bá pété lumi ajánẹ́sì ni ìmọ̀ràn sọ ni. báyọ̀ bá pété lumi wákà ni bẹ́ẹ̀ni. báyọ̀ bá pété lumi wọ́n pété Al-Qur'ani ògbó ọlọ́run lára rẹ̀ ni Allahu akbar. kí lọ́mọ tí wọ́n wò lára ẹ̀. kí lọ́mọ tí wọ́n wò lára ẹ̀. tó ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. afa yìí àwọn sọ́lọ́mọ bá yín sí. ayé wa pété ọmọ yìí àmọ́ kótó jáde wá sí wa kana yasrabul khamra La ilaha illallah. yọkọ̀ bá kárẹ̀ jẹ́. yóò kọ́ mu ọtí dáadáa yóò mú gárígàrí. yóò mu ọtí dáadáa yóò ti dẹ́yìn. ẹnìkan wàá rí àṣírí ẹ̀ lẹ́yìn ìyá rẹ̀ gbogbo ayé ẹnìkan wàá rí àṣírí ẹ̀ lẹ́yìn ìyá rẹ̀ ìyá náà ní ráṣí. faqalat lahu ummuhu ìyá wa wí báyìí. ìyá wa ń sọ fún jọ́kan law alima bika ibadu bani Israila báwọn ẹrú sìn Ọlọ́run ti yẹ Bani Israila yìí tán bá lọ rí àṣírí rẹ̀ tí wọ́n bá yẹ rí i. tán bá yẹ mọ̀ pọ̀ mọ̀ ń mutí ọmọ tí o tó jáde. la akhrajuka min jawarihi kan tí wọ́n ti jáde mọ́. ẹnì kò tún jáde wá gbọ́ wàásù rẹ̀ mọ́ ìmúkúmu òsì tó mú kí. ìyá máa kìlọ̀ fún àfáyì fadakhala laylatan ọwọ́ wọlé lálejò kan ọwọ́ asukiranu ọwọ́ mutí oyún yàrá bámú àfáyì ọwọ́ ajáde lọ́wọ́ àṣì faqara at-tawrata ọbẹ̀ rẹ̀ sí kí tawrata fajtama an-nasu ilayhi àwọn èèyàn kójọ síwájú ẹ̀ bámú ọwọ́ dìgbà tó darí wọlé ọwọ́ àjòkó sínú pálọ̀ faqalat lahu ummuhu ìyá wa ń sọ báyìí fún kum ndé fatawadda bisarala kọ́ wa mọ́tẹ́sí bá kọ́ ma ṣe astaghfirullah la ilaha illallah. lọ́ba dìde wuya tó múnú ọtí tó gẹ́. ìdìde tí ó dìde wuya ọtí ti gbójú ẹ̀ ọlọ́tí kí lọ́mọ mọ́. fádùn ọ̀rá bà wájú àhá lọ́ba gbáya rẹ̀ ń kúkú lójú gbòò kàṣà. ó ti yó mọ̀ ṣe o. bó ti gbáya rẹ̀ ń kúkú lójú gbòò faqala aynaha ojú ìyá méjì fọlẹ̀ kan náà La ilaha illallah. ó tún fi ẹsẹ̀ ti yà yóò tún fi rẹ́sì ẹ̀ tíì lẹ́nu òkè
bó tún gbà lẹ́nu òkè àfa yìí wọ́n kọ̀ láàsì nà ha gbogbo wọn bẹ́ẹ̀ yín tó kù lẹ́nu ìyá ọwọ́ dàlẹ́. wọ́n dàlẹ́ baba. La ilaha illallah. Faqalat. Kí ló wí. àyìnlámọ́jú kò wèrè ni ọ̀jẹ̀rù ọmọ níwọ̀n. afa tọ́ga faqalat lahu ummuhu ìyá wa sọ báyìí fún afa yìí fada'at alayhi ìyá sẹ́pẹ̀lì. ìyá wa sẹ́pẹ̀ fún. La ilaha illallah. Muhammad ìpè náà rasulullah. ní dáhùn. Faqalat. ya bunayya. ọmọ mi. wọ́n máa mi ó ṣe báyìí fún mi. la radiyallahu anka ọlọ́run ò ní yọ́nú sí o. ìyá gbé tán lẹ́ẹ̀kan náà ni. o afa yìí. Akramakumullah. falamma asbaha ńgbàtílẹ̀ mọ́ wàrọ̀ àhá orí ya rẹ̀ nínú agbára ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bòyá lẹ́rẹ̀ jẹ́ bòyá lójú nínú agbára ẹ̀jẹ̀ faqala ọwọ́ sọ báyìí salamun alayki ya amma wọ́n yá mi aláfíà ọlọ́nkọ́ máa bá ọ ẹ̀ ń wá àforíjì ọlọ́run lọ fala araka ba'daha fala araki ba'daha ila yawmil qiyamati bọ́lọ̀ bá kà pẹ́ẹ́rẹ́ lógún bẹ́ẹ̀ bára foríjì mi ní wálé ọlọ́jà lè kíámà kébèrè tó pàdé bẹ́ẹ̀ tó rí ọba yìí ọ̀dà lè kíámà. La ilaha illallah. àfa yìí ìyá náà ń wá foríjì lọ níbẹ̀ ni faqalat ìyá wa sọ báyìí kó o tó lọ gbọ́n tí mo fẹ́ wí la radiyallahu anka ọlọ́run ní yọ́nú sí o aina ma tawajjahta gbogbo bí tó bá mérílé ọlọ́run ní yọ́nú sí o arákùnrin bá lọ fasahaba ila jabali ọwọ́ lọ́nùgbò kìjì ọwọ́ gèrè òkè ńlá kan bẹ́ẹ̀ eré àpáta ya'budu rabbahu ìsìnlọ níbẹ̀ fa'abida rabbahu fi'i ìsìnlọ gbogbo ọ̀sán rẹ̀ àwẹ̀ ni gbogbo òru rẹ̀ náfìlà ni kọ̀ wá ní nǹkan míì tí ń jẹ́ sínú ju èso lọ. ẹni ọ̀sán ara tẹ́lẹ̀ àfa yìí fa'abida rabbahu fi'i ìsìnlọ níbẹ̀ taratara arba'ina sanata 40 years hatta lasọkọ jilduhu alaizmi'i àfa yìí alaizọmihi ó fi wá di kí ọwọ́ agbẹ gbogbo egun rẹ̀ àtẹnẹ́ wá fọ́pọ̀ mọ́ra wọn ọwọ́ àrí hohoho ń bò pé ogójì ọdún súnmọ́ra fara sáwù ogójì ẹ̀ sókè ọ̀tẹ̀wọ́ wọ́kọ́ọ̀lá ìwọ̀n sọ báyìí ya Rabbi ọlọ́run o in kunta gafarta li tó wáyé kí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ gbogbo àgbákò tí mo ṣe lára yá mi pẹ̀lú àforíjì tí ń bèèrè láti fi ogójì ọdún tó bá ti foríjì mi fa'alimni jẹ́ mọ̀ lónìí fa'ataba biha hatifun olùbá ń gbọ́ ìgbèkè láti sánmà rìdọ́ ìyá ìyọ́nù tèmi ọlọ́run tó ń wá mẹ́rìndọ́ òmìnira ọ̀dọ̀ yá rẹ̀ lọ́wọ́ àfikọ́ padà sọ́dọ̀ yá rẹ̀ farji ilayya padà sọ́dọ̀ yẹ padà ìwọ̀n ń bọ̀ wálé ọwọ́ kùsàtà kó délé wọn wanadaha ìwọ̀n pariwo yá rẹ̀ ìyá miftah aljanna ìwọ kọ́kọ́rọ́ aljanna yẹ ní tẹ bàbá ìwọ kọ́kọ́rọ́ aljanna mi in kunti bil hayati tọ́ba yẹ kọ́ n bá ń bẹ̀rẹ̀ yé fọwọ́ tó ní báwò ajake mo solire wa in kunti maytatan tọ́ba ṣe pa ọba ti kú ìwọ ya mi fọwọ́ àdàbáwò ajake mo dẹni ìyá ọlọ́run ò sì pààyà ọlọ́run dá yà dúró de faqalat ìyá wa sọ̀rọ̀ láti mi yàrá mani haza taleleyun kọ́ọ̀là ìwọ̀n sọ fún ìyá rẹ̀ wàlà dúkì fúlàní èmi ọmọ rẹ̀ lágbájá mo tún dé ìyá ló dé ó ní bẹ́ẹ̀ ni ó dé bẹ́ẹ̀ ni bó ti tún déhùn náà láàárọ̀ di Allahu anka ọlọ́run ní yọ́nú sí o. lè omi kà á kọ́ lọ alimuta kẹfìrẹ tu la ilaha illallah kẹfìrú kaya adalade yasiru. bó ti tún déhùn náà ọlọ́run ní yọ́nú sí o. La ilaha illallah la ilaha illallah Muhammad rasulullah. bó ti gbọ́ bẹ́ẹ̀ fọ́tàkọ́ dama ilé ha ọba takpẹ̀rẹ̀ síwájú ya ìmọ̀ra bàbá ní bá ń yí ní bá ń sunkún ní bá ń sunkún ní bá ń sunkún ìyá ní kí ló ń sọ ó ní yí ká ní ìyá níbo tuntun yí wájú mi wò náà láàárọ̀ ní Allahu anka ọlọ́run ní yọ́nú sí o. La ilaha illallah. lílù bẹ́ẹ̀ ló fẹ́ lehun mi ka ha kún. lehun mi ka ha kún. ọlọ́run o. lọ alimuta kẹfìrẹ tún. yé kẹfìrú kẹyà azalade yasiru ìyá kẹfìrú kaya ìyá adalade yasiru. àbá yìí nígbà tó ń wọ ọwọ́ rẹ̀ tó báyìí ọwọ́ tó ń fi gbáyàwó lójú wò báyìí ọwọ́ lọ yọ ìdá wọ́n kọ̀tọ́ àyàdàkú ọba gé ọ̀rùn ọwọ́ rẹ̀ tó ń pa oge sọ́lẹ̀ ọba jù síwájú ìyá ìyàwó ó ní ọwọ́ tẹ̀ ń wò yìí o wà kọ́ọ̀lá á sì hilẹ̀ tí kọ́lá àti àyìnẹ́kì ọwọ́ tẹ̀ ń wò yìí o tí mẹ́wájú yìí o ọwọ́ tó fọ́ yìí lójú látúnṣọ ibu ni abada èmi ọwọ́ yóò tún ṣe pọ̀ mọ́ láíláí èmi ọwọ́ yìí èmi èrò tún ṣe pọ̀ mọ́ láíláí
ha ìyá bá gbà ń bá ìyá ni o tún gé rẹ̀ lọ́wọ́ ni ó ní hin ìyá ni bóyá tún gé rẹ̀ lọ́wọ́ yìí náà láàárọ̀ díẹ̀ aláwọ̀ àǹkà ọlọ́run ní yọ́nú sí ọ. ọba àbẹ ọrùn ara lè rẹ̀. omi kà á kún. èmi ò rí nà mọ́ gbádùn ayé mọ́. kò sẹ́yìn láwọn mọ́. alimuta kẹfìrẹ́tù. yé kẹfìrúkàyà. Yé. àdá aládé yìí. yasiru kasiru kaya. àdá aládé yìí yasiru. abayi arákùnrin bá kọjú sáwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n tẹ̀lé tí wọ́n pàdé rẹ̀ faqala li ashabihi ijma'uni khataban kasiran wa nara. ẹ lọ bá ń ṣẹ́gi ẹ́. ẹ bá ń ṣẹ́gi kọ́ pọ̀ ẹ sì dáná sí i. dáná sí kọ́ ọmọ ìjòyè. fàfáàlú wọn ṣe bẹ́ẹ̀ wọn kógi wá pọ̀ wọn sì dáná sí i. àfáàyí fọwọ́ sábà fi ha ọwọ́ atapẹ̀rẹ̀ síbi iná náà ọfẹ́ bọ́nú náà. yọ sọ̀rọ̀ ẹ̀sìn náà. àfáàyí ọfẹ́ bọ́nú náà wọ́n kọ́ lálẹ́ jásádì yìí ni wọ́n sọ fún ara rẹ̀ ha duk nara dunuya ìwárà mi tọ́ iná yé wò kọ́bùlà náà rí àkàrà kótó kẹ́nẹ́ tàlìkì àwọn tọrọ bọ̀ ní lálìkì yàmọ̀ la ilaha illallah. ó ti sàgbákò lára yá rẹ̀ tọ́ iná yé wò kọ́bùlà náà rí àkàrà kótó kẹ́nẹ́ tàlìkì yàmọ̀. ọmọ ìyá ti ń gbóná ayé lọ́wọ́ báyìí tí ọmọ. àfáàyí gbogbo ẹni tí ọjọ́ ọmọ ìdùnnú fún yá rẹ̀ iná ayé àfáàyí lè omi kà á kún. ọ̀n bà yá rẹ̀ nu jẹ́ àfáàyí mo sọ bẹ́ẹ̀ nìkan jò ní mo ní gbogbo ohun tí yẹn bá wá lọ́dọ̀ yá rẹ̀ kọ́ wà nǹkan tó ju nǹkan lọ má wá dùn àlẹ́ nu yá rẹ̀ kí là wá wá. ntọ́jà dùn àlọ́ ni ọ wá má sì sá fún èpè yá rẹ̀ nígbà míì ntọ́ bá ju èpè yá lọ ni ọ sá fún. bí kíni bàbá. o àfáàyí kí lọ́jà dùn àlọ́ kí ló jẹ́ pè lọ ìdùnnú ìyájú kó ṣàdúrà fún ọ Allah. ìbànújẹ́ ìyájú kó ṣépè fún ọ lọ Allah. bọ́ọ̀bà sáfún kan sáfún ìbànújẹ́ ìyá rẹ̀ bọ́ọ̀bà wọn nǹkan ìdùnnú ìyá rẹ̀ ni ọ wá. ìdùnnú ni ọ wá kò ṣe dáadáa. lè omi kà á kún. láwọn alimuta kẹfìrẹ́tù. bọ́ọ̀bà yí ọ gbogbo ntọ́ bá dà láyé gbogbo ntọ́ bá dà ìyá rẹ̀ lé ọkọ ní ìwọ ní ìyá àkọ́kọ́ ìyá rẹ̀ àkọ́kọ́ láwọn alimuta bọ́ọ̀bà yí ọ kẹfìrẹ́tù. bí ntọ́ mà bá yí ọ ìyá rẹ̀ àkọ́kọ́ yá azalade yìí yẹsiru. kẹfìrúkàyà. àdá aládé yìí yasiru. àbáyí bó ti dà ní ẹ̀kọ́ òǹfẹ́ kónú náà tán àwọn ọ̀rẹ́ rẹ̀ bá gbà mú wọn ò jọ bọ́nu náà wọn ò jọ bọ́nu náà ìyá lára ọmọ lẹ́bí fi máa sọ fọlọ́run pé máa jẹ́ ń sẹ́ ìyá mi ra bí ọlọ́run máa jẹ́ ń sẹ́ ìyá mi ra bí ọlọ́run ọmọ tó ṣe ìyá rẹ̀ ṣe kó máa ní sọ́sídì ọmọ tó ṣe ìyá rẹ̀ ṣe kó máa ní escape bọ̀sọ̀ ọlọ́pàá lọ́gbà mú kọ́ máa ní escape bó ṣe sọ́jà lọ́gbà mú kọ́ máa ní escape ní ibi ohun kágbà láwọn nílé dúníyàn akọ lẹ́tà sí ilé aṣọ pé kò yí sí mo fọrẹ́ rẹ bẹ̀ hàn anabi Muhammad máa jẹ́ sẹ́yà mi rabi ọlọ́run. máa jẹ́ sẹ́yà mi rabi ọlọ́run. All right. máa jẹ́ sẹ́yà mi rabi ọlọ́run. ọmọ tó ṣe ìyá ẹ̀ṣẹ̀ kó máa ní sọ́sídì. All right. ọmọ tó ṣe ìyá ẹ̀ṣẹ̀ kó máa ní escape bó sọ ọlọ́pàá lọ́gbà mú kó máa ní escape bó ṣe sọ́jà lọ́gbà mú kó máa ní escape níbi yòówù kó gbà lọ nílé dúníyà akọ lẹ́tà sí ilé aṣọ pé kò yí sí. mo fọrẹ́ rẹ bẹ̀ ọ́ Ànábì Muhammad. máa jẹ́ ń ṣe ẹ̀yà mi. rabi ọlọ́run. èpè màmá rẹ ní ọjọ́ orí ṣe èpè màmá rẹ ní ọjọ́ orí ṣe ìwọ fi yá ẹ sí ronú ọlọ́run wà dùnnú ìwọ rí ẹ̀rí jáde láti ilé màmá rẹ ṣèbó fi yá ẹ sí ronú pẹ̀lú ìbànújẹ́ níbi yóò kọ́ gbà lọ nílé dúníyà bí ọba bá dùnnú darí kọ́ pé mi lọ́ọ́ máa lè àbí kí o mú ọwọ́ kó fi rẹ̀ mí ní mú ó bá ti rí ṣe pẹ́ láti ìjọ mo fọlọ́hún búra mo fànàbí ṣe pé èpè màmá rẹ̀ ní ọjọ́ rí ṣe. máa jẹ́ sẹ́yà mi
àwọn òbí ẹ̀ bó tilẹ̀ wù kó ní mọ̀ tó nílé dúníyà yóò padà káwọ́ lè rí akígbe àgbákò gbogbo ọmọ kékèké ò nílé dúníyà gbogbo ọmọ kékèké nítorí tànàbí tẹríba fún màmá rẹ kó lè dára fún ẹ. Mama jẹ́ ń ṣẹ̀yà mi. Ọmọ tó ṣe ìyá ẹ̀ṣẹ̀. Má jẹ́ ń ṣàgbákò lára wọn, ṣàánú mi Ọlọ́run. Bó sọ lọ́gbà mú kó máa ní escape. Bó ṣe sọ́jà lọ́gbà àkóbá àdábá yóò máa rí gbogbo ìgbà bẹ́ẹ̀ ni. Níbi yòówù kó gbà lọ. Nílé dúníyà a kọ lẹ́tà sí ilé aṣọ pé kò yí sí. Bó fọrẹ́ rẹ bẹ̀ ọ́ Ànábì Muhammad. Má jẹ́ ń ṣẹ̀yà mi. Abiyamọ ẹ má ṣe pé fọmọmọ èèyàn wa ẹ má ṣe pé fọmọmọ èèyàn wa èpè tí ẹ bá ti ṣe lákọsílẹ̀ ló wà pèpè bá lọ́lọ́gùn ọdún ó ń padà bọ̀ ọmọ tí a ṣe pé fún kò ní dèèyàn láyé ọmọ tí a ṣe pé fún kò lè dèèyàn láyé. Àpàdà wá sọ́dọ̀ ìyá lẹ́ni tí ń ṣàgbákò àpàdà wá sọ́dọ̀ ìyá lẹ́ni tí kò lábọ̀ àbíkòdé jàkújàkú àbíkòdé jàkújàkú tínú ìyá òní dùn gbogbo abíyàmọ́ ayé látòkèdè lẹ́ ẹ má ṣe pé fọ́mọ̀mọ́ èèyàn wá. Yes. Ọmọ tó ṣe ìyá ẹ̀ṣẹ̀ kó máa ní escape. All right. Bó sọ lọ́gbà mú kó máa ní escape. Bó ṣe sọ́jà ló gbà mú kó máa ní escape. Níbi yòówù kó gbà lọ nílé dúníyà. Àkọ lẹ́tà sí ilé aṣọ pé kò yí sí. Bó fọrẹ́ rẹ bẹ̀ ọ́ Ànábì Muhammad. Má jẹ́ ń ṣẹ̀yà mi. Ọmọ tó ṣe ìyá ẹ̀ṣẹ̀ kó máa ní sọ sí. Ọ̀rọ̀ yìí. Ọmọ tó ṣe ìyá ẹ̀ṣẹ̀ kó máa ní escape. Bó sọ lọ́gbà mú kó máa ní sọ. Bó ṣe sọ́jà ló gbà mú kó máa ní escape. Níbi yòówù kó gbà lọ nílé dúníyà. Àkọ lẹ́tà sí ilé aṣọ pé kò yí sí. Bó fọrẹ́ rẹ bẹ̀ ọ́ Ànábì Muhammad. Má jẹ́ ń ṣẹ̀yà mi arákùnrin bẹ́ẹ̀ lẹ́hìn mi ká a kọ́. ìyá. làwọn alimuta kẹsí rẹ tún. ọwọ́ aláàánú pọ́ fẹ́ bọ́ọ̀nù náà àwọn ọ̀rẹ́ rẹ̀ ò gbà. kẹ́mi irú kàyà. wọ́n dì mú. àdàlàdé ìyẹsí. àwọn kan wá dì mú
fa akhbaru ummahu àwọn kan lọ fún ìyá lábọ̀ ìyá ó ní ìmọ̀sùn o. fa akhbaru ummahu bidhalik ọmọ rẹ̀ mà ti torí àìrí ọ̀run rẹ̀ ó ti fẹ́ bọ́nu náà o ọfẹ gbóná o. ńgbà tí ìyá gbọ́ bẹ́ẹ̀ kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. fa qalat ìyá bá dáhùn. àfàyí fanadatihu ìyá bá ń pè. ìyá wa ń pè láti inú ilé fanadatihu ìyá wa ń pariwo ẹ̀ ya qurrata ayni ìwọ ojú tutù mi aina anta ńbọ̀lọ́ wà kí ló gbóná sí. fakọ́ọ̀lá arákùnrin bá dáhùn bayna nirani ìbẹ̀lẹ̀ àríná méjì láàrin iná méjì ló ń wá. náàrú dúnìyà wọ náàrú àkàrà ee ọlọ́run o. ìbẹ̀lẹ̀ àríná ayé àti tàlìkìyàmọ̀ kìámà. torí pé wọ́n rí ọ̀nù yín fakọ́ọ̀lá ti ya bunayya ìyá bá lọ́mọ mi. ìyá bá lọ́mọ mi àìyọ́nú tí nǹkan lọ́wọ́ ní yọ́nú sí kò dénú mi wọn wí dénúdénú abiyamọ ẹsẹ pé tán. mo fẹ́ kọ́ mọ́ tó ṣe ni kò dénú mi abiyamọ ò ti gbọdọ̀ jẹun tó. ìyá bunayya ìwọ ọmọ mi rọ̀díìtù laka mo yọ́nú sí ọ báyìí lẹ́yìn kí mo yọ́nú sí ọ wọ́rọ̀ díyà lọ́wọ́ ànká ọlọ́wọ́ tó bá yọ́nú sí ọ àfa rọ̀díìtù laka mo yọ́nú sí ọ wọ́rọ̀ díyà lọ́wọ́ ànká ọlọ́wọ́ tó bá yọ́nú sí ọ ìyá wílẹ̀ kejì ìyá bunayya rọ̀díìtù laka mo yọ́nú sí ọ. wọ́rọ̀ díyà lọ́wọ́ ànká ọba ni ó yọ́nú sí ọ. la ilaha illa Muhammad Rasulullah. bí a ti wí bẹ́ẹ̀ fa amara Allahu ta'ala Jibrila ọlọ́mọ pa Jibril lásẹ̀ ìrẹ́ Jibrilu famsa bẹ̀rẹ̀sàtì mẹ́njàná ìyí àlà àyìnìhà lọ́ọ́ mú gègé kan gàgà kan inú yí apá àwọn Jibrilu lọ́fìnù yára lójú lọ́fìnù lójú àbáyí wọ́n sì nìhà ó sì fi nù lẹ́nu bí tí fi nù lójú tí nù lẹ́nu àbáyí fàádàtà kàmá kánàtà ojú tó ti fọ́ láti bí 40 ọdún ọ̀padà bẹ́ẹ̀ èyí tó ti kú òde náà tí yóò sí bẹ̀tẹ̀ ọlọ́run dá padà síbẹ̀ yàrá tó dọ́mọ́gé. ẹnu ẹ̀kẹ́ lọ fa bàmú. ó àfáàyí ọlọ́run bá ti kọ́ bẹ́ Jibrilu súnmọ́ masa aláya di wàlàdìyà ọmọ rẹ̀ náà tó sẹ̀ tó sì máa fóun regret tó regret tó ṣe tó regret tó sì wáyọ̀ nù yá rẹ̀ bá ń fi nù lọ́wọ́ tó gé o bí tí fi nù lọ́wọ́ rẹ̀ fa'adat kama kanat bi idhnillahi ta'ala ọ̀tẹ̀ náà ọwọ́ tó wà nílé ó sì jáde ọjọ́ yìí lẹ́kànnà 14 nígbà tó gírí pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run ìyá lè omi ká a kún. jẹ́ n bí ọ lè rí bíra ìlérí inú tó ní mélòó ní yàgé lè omi ká a kún. wọ́n lọ gbádùn nàbí yà rẹ̀ lè omi ká a kún. kí ló ti ṣe fún yà rẹ̀ lè omi ká a kún. àfa yìí ẹlẹ́mí ọ̀tọ́jú ìyá ìyàwó rẹ̀ nítọ́jú lè omi ká a kún. ìyá ìyàwó ló máa sọ gidi ló fóònù gidi ìyá ìyàwó owó gidi ìyá ìyàwó ló máa ná mama ẹ ma da ẹ ma sàdúrà nífa yà á tiẹ̀ nífa kò yí sí náà wàhálà ni mo ń ṣe náà ìyá tó ṣe wàhálà ni ò yí sí. lè omi ká a kún. ó yẹ tí ìyá tiẹ̀ ń jẹ lára rẹ ni kò yí sí. àfa yìí ọmọ tó ti yẹ ẹ̀ máa lé tó fi sẹ́wọ̀n ayé ìyá ó fi ìyá rẹ sẹ́wọ̀n ayé kọ̀ọ̀rán ìyá lẹ́wọ̀n kò tì yá mọ́nú yàrá àmọ́ nítorí tiẹ̀ ìyá rẹ lè jáde ọ̀sán mọ́ nígbà tí ọ̀yọ́ máa rí àfa yìí bàbá ń gbóngò ìwọ lọ̀gá bàbá ń yìnbọn ìwọ lọ̀gá bàbá ń sàdá ìwọ lọ̀gá ìyá rẹ wà lè jáde mọ́ lọ́sàn. eléyìí ibú ọmọ tó ṣe wà tọ́fà wàhálà ládùúgbò lánàá yẹ́ ẹ̀ ní lọ. lè omi ká a kún. gbogbo ọmọ tó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ ó ti fi ìyá rẹ̀ sẹ́wọ̀n ayé. láwọ alimuta kẹfìrẹ tún. ìjọ kálukú lọ ní tọ́lọ́dún ìyanu kí ni wọ́n ṣe fún ìyá tiẹ̀. láwọ alimuta kẹfìrẹ tún. ìjọ kálukú dá sọ fún ìyá rẹ̀ kí ni wọ́n dá fún ìyá tiẹ̀. láwọ alimuta kẹfìrẹ tún. ìjọ kálukú dá ìyá lókòwò kí ni wọ́n dá ìyá tiẹ̀. láwọ alimuta kẹfìrẹ tún. ìjọ tí kálukú bọ́ sọ yẹ kó lọ́rùn ìyá tiẹ̀ kí ni wọ́n bọ́ tiẹ̀ lára yá. láwọ alimuta kẹfìrẹ tún. rukaya haza ladayhi yasiru kasirukaya ladayhi yasiru. ìyá lára ọmọ èmi ni mo bí wàláhì èmi ni mo bí bọ́mẹ ní bá a dára àáfi ṣèyàrá ni èmi ni mo bí èmi gangan èmi ni mo bí wàláhì. èmi ni mo bí kọ́ máa lọ bẹ́ẹ̀. èmi ni mo bí wàláhì èmi ni mo bí. bọ́mẹ ní bá a dára àáfi ṣèyànràn ni ọmọ tó kéwú èmi ni mo bí. èyí tó kàwé èmi ni mo bí. ọmọ tó kọ́ṣẹ́ èmi ni mo bí. ọmọ tó ní tẹríba èmi ni mo bí. ọmọ tó ṣe bá lé èmi ni mo bí. ọmọ
tó sin ránṣẹ́ ọmọ tó ṣe múròde ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́mẹ ní bàdára àbí ìṣèyẹrẹ ni. yé ọ̀dà náà ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí ọmọ tí ń fagbó. ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí. olórí ibú ọmọ tára yé ń ṣe èpè fún. ọmọ mi kọ́ ọmọ tí ń fagbó. ọmọ mi kọ́ ọmọ tí ń mutí. ọmọ jàgídíjàgan. ọmọ yàdá yọ̀bẹ. ọmọ àlè tí ń yìnbọn. ọmọ agbéwìrì. ọmọ tí ń dá lérú. ọmọ tí ń dá lúrú. ọmọ rédèrèdè. ọmọ jágbajàgba. ọmọ kànhùnkànhùn. eléyìí bú ọmọ tára yé ń ṣe èpè fún. ọmọ mi kọ́. ó dáná ìyá mi ní wàláhì òun ló bí mi ìyá dáadáa. ìyá mi ní wàláhì òun ló bí mi. olóríire ìyá tára yé ń ṣàdúrà fún. ìyá mi ní. ìyá rẹ̀ ìyá níyá tèmi ìyá kò ní ìmára pẹ̀lú ọmọ ọlọ́mọ ìyá tí olójú oorun àdúrà lọ́sàn-án tòru. olóríire ìyá tára yé ń ṣàdúrà fún. ìyá mi ní. yé ọ̀dà náà ìyá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí ìyá tí ń ṣe pé. ìyá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí. olórí ibú ìyá tára yé ń ṣe pé fún. ìyá mi kọ́. ìyá jẹ́ ìyá mi kọ́. gidi lọ́sàn-án ìyá mi bọ́ bá dalẹ̀ adẹ́yẹ ìyá túlétúlé ìyá òtún gbàgede ìyá múnáfìkì ìyá aláròká ìyá oníbàjẹ́ ìyá umu elépè ìyá mi kọ́. umu elépè ìyá mi kọ́. olórí ibú ìyá tára yé ń ṣe pé fún. ìyá mi kọ́. yé ó dáná bàbá mi ní wàláhì òun ló bí mi bàbá dáadáa. bàbá mi ní wàláhì òun ló bí mi. olóríire bàbá tára yé ń ṣàdúrà fún. bàbá mi ní. bàbá rẹ̀ bàbá tèmi bàbá mi ní. bọ́bá dọ̀rọ̀ ẹ̀sìn bàbá mi ní. nínú mọ́sálásí bàbá mi ká ní. máa dá sí tọ̀lọ́hún bàbá mi ní. ká máa ṣàánú ènìyàn bàbá mi ní. ká ṣàánú ènìyàn bàbá mi ká ní. máa náwó sẹ́sìn bàbá mi ní. bàbá mi bàbá mi ní. nínú ẹbí bàbá mi ní. ká má jẹ́ bí ó bàjẹ́ bàbá mi ní. ká má jẹ́ ní ó dàrú bàbá mi ní. ká kẹ́bí mára. bàbá mi ní. olóríire bàbá tára yé ń ṣàdúrà fún. bàbá mi ní. ó dáná bàbá mi kọ́ wàláhì mi ò mọ̀ bàbá tí ń mutí. bàbá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí. olórí ibú bàbá tára yé ń ṣe èpè fún. bàbá mi kọ́. bàbá tí ń mutí. bàbá mi kọ́. bàbá tí ń tàgbó. bàbá mi kọ́. ń tún ta tẹ́tẹ́. bàbá mi ìta bàbá jẹ̀bú. bàbá mi kọ́. náírà bẹ́ẹ̀tì. bàbá mi ìta kọ́. níjà bẹ́ẹ̀tì. bàbá mi kọ́. ajá wá. bàbá mi kọ́. ajá tú. bàbá mi kọ́. ajá tírí. bàbá mi kọ́. ajá fọ́. bàbá mi kọ́. olórí ibú bàbá tára yé ń ṣe èpè fún. bàbá mi kọ́. yé ó dáná àfá mi ní wàláhì òun lọ́kọ́ mi Ṣéhù Kàmálì. àfá mi ní. Bàbá Aláàjì àgbà. wàláhì òun lọ́kọ́ mi. bàbá Aláàjì àgbà olóríire àfá. tára yé ń ṣàdúrà fún. àfá mi ní. Ṣéhù Kàmálì. àfá mi ní. bàbá Lágége. Àfá mi ní. bàbá wa Lágbàjì. àfá mi ní. oníwàsí àgbáyé. Àfá mi ní. bàbá wa ní Sóró. Àfá mi ní. bàbá wa Mẹ̀mọ́sà. Àfá mi ní. bàbá wa Kéwúyẹmí. Àfá mi ní. bàbá wa Kòkéwú. Àfá mi ní. ìmáàmù àdínì. àfá mi ní. jẹ́ tèmi ọ̀daràn. Àfá mi ní. bàbá nílé ọlọ́rọ̀. àfá mi ní. olóríire àfá tára yé ṣàdúrà fún. àfá mi ní. ó dáná àfá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí. àfọ̀tí ló ṣe. àfá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí. olórí ibú àfá tára yé ṣe èpè fún. àfá mi kọ́. àfọ̀tí ló ṣe àfá mi. àfá tí tún ṣẹ́fà.